رمضان يا خيرة الأزمان قد أنزل القرآن. Ya jẹ́ salaam alaikum. Wa alaikum salam. Ó ti jẹ́ oúnjẹ tá a máa fi ṣínu. Ta ni? Ẹni tó ń lọ ẹ̀. Ẹni tó ń lọ kẹ̀. Abakura ṣe ewúrẹ́ o. Torí oúnjẹ mi rò wá gbé níbẹ̀. Jí n fẹ́ fi ṣínú kó wá gbé oúnjẹ mi. Abakura ṣe ewúrẹ́ torí wé níbẹ̀ nílò ọdún rẹ̀ ń wá. Ọdún rẹ̀ ń wá ìwé níbẹ̀ nílò. Ìyá Ìjẹ̀bú. Ìpìlẹ̀ iṣẹ́ náà wẹ̀ yìí. Ní rí Nàìjíríà rẹ̀ mi sọ yẹrẹm tààrẹ sí náà bírun tí ń ta náà. Àbíkẹ́ mi sọ mi kí n máa fi ṣírun. Oúnjẹ rí máa fi ṣínú náà wá gbé. Ṣé o máa ró oúnjẹ mi? Ẹ má bínú. Bẹ́ẹ̀ olúwa rẹ̀ rí kó bẹ̀. Mo gbá àwẹ̀ láti dàjí. Mídẹ̀ irun rí máa fi ṣírun wọn gbé oúnjẹ mi lọ́wọ́ kí n má bínú. Àwọn aṣèrè méjì.